Allahu alákòóbá. Allahu alágbákò. Allahu aláṣìṣe. Allahu báńdíìtì. Allahu adàlúrú. Allahu alágbákò. Allahu ọ̀bàyéjẹ́. Allahu aṣinilọ́nà. Allahu adigunjalè. Allahu ọ̀tá ayérayé. Allahu ajagunbalẹ̀. Allahu Boko Haram. Tí ogun wa bá wo àwọn ááyà tá a kà, mi ní sọ̀rọ̀ púpọ̀, máa fẹ́ kó jẹ́ pé ìyá wa tí ó jẹ́ ojútùú tó wà láàrin wa ń bì kí wọ́n ṣàlàyé fún wa nǹkan tí wọ́n rí nínú àwọn nǹkan tá a kà yìí, torí mo mọ̀ pé tí wọ́n bá ń kà á fún àwọn ìyá wa yìí ní èdè lárúbáwá wọ́n á dúró náà ni àwọn sọmọ náà bismillahir rahmanir rahim bismillahir rahmanir wa aminu solihan wa tawallaw bil haqi wa talanahum bil sabri bismillahir rahmanir rahim kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum ẹ̀kan á máa ṣe ẹ̀kan iṣẹ́ àwọn máa mérí pé òkè àti gbọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar. Ẹ ò mọ ìtumọ̀ nǹkan tí wọ́n sọ báyìí àti gbé yín débẹ̀. Àwọn àyà Kùránì la kà yìí, kò sí àyà tí ẹ ò lè kà lórí ìrun. Ẹ̀yin fún ara yín ẹ ò mọ àwọn àyà tí wọ́n ń kà. Ẹlòmíà ní àwọn àyà tó ń àwọn ms bàbá ń kà yẹn kọ́ láwà ń kà irọ́ ni, kò sáyà tẹ́ lè kà lórí ìrun. Tó bá fẹ́ lọ pa yín àwọn àyà yẹn lọ́ máa kà. Tó bá wá ka àwọn àyà bismillahir rahmanir rahim kúlẹ̀ Allahu ahad Allahu samad, ṣé o mọ̀ tún mọ kúlẹ̀ Allahu ahad yẹn náà pé Allah ẹyọ kan ni, kò bímọ wọn kò sì bí, kò sẹ́nì kankan tó jọ, kò ní túmọ̀. Muhammadu ó ń báyàn wí ni, ẹ̀yin dẹ̀ ń kà ẹjọ́ wẹ́wẹ́ lẹ̀ ń kà. So tẹ́ ẹ bá mọ ìtumọ̀ nǹkan tí ẹ̀ ń kà lórí ìrun, tẹ́ ẹ bá ń kà lédè Yorùbá, ẹ mọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ ń ṣe, ẹ lè mọ̀ pé ìrun kíkí orí burúkú ni, ẹ lè mọ̀ pé ìrun kíkí ìfàkókò ẹni ṣòfò ni, ẹ lè mọ̀ pé ìrun kíkí ìbaniláyé jẹ́ ni. Ló fi jẹ́ pé tẹ́ ẹ bá ń kírun tẹ́ ẹ ń larí mọ́lẹ̀, ọpọlọ á máa sún láti ibi tó wà. Ọpọlọ àwọn mùsùlùmí yẹn ọpọlọ wọn ti shift. So torí pé ọpọlọ wọn ti shift, gbogbo bá a ṣe ń ka kíní yẹn kò ní tètè yé wọn. Àwọn tí ọpọlọ wọn ò tí ì shift tán bá wá síbi tá a bá kà tó yá wò pé ẹ sọ pé Quran lè ń ka yìí, kí ló ṣẹlẹ̀ ń bì? Á lọ ṣèwádìí, á padà wá, á dẹ̀ gba ìtúsílẹ̀ nínú ẹgbẹ́ òkùnkùn tó wà. Àmọ́ àwọn kan wà tó yẹ pé ọpọlọ wọn ti sán, ó dẹ̀ ti sún, kò sí bá a ṣe fẹ́ sọ ọ́ tó, wọn ò ní fi ẹ̀sìn yìí lẹ̀. Àwọn Fúlàní kò ní fi ẹ̀sìn yìí lẹ̀. Ẹ̀sìn tá à ń sọ yìí, ìsìláàmù yìí, ẹ̀sìn àwọn Fúlàní ni, àṣà Lárúbáwá ni, kò ní túmọ̀. So ìyá wa Larry Gold, ẹ bá wa tan mic, kí ni ẹ rí sí àwọn ááyà tá a kà? Irun la kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ sọ sí? Báwo ni àwọn nǹkan yìí ṣe rí nígbà tí ẹ gbọ́ bá ṣe ń kà á? Ẹ pa wọ́n, ẹ gé wọn lọ́rùn, ẹ gé wọn lọ́wọ́, ẹ gbalẹ̀ wọn, ẹ máa kanra mọ́ wọn, gbogbo mùsùlùmí máa jóná. Kí ni àwọn nǹkan tí ẹ rí sí? Ẹ gbóhùn sókè mà ẹ ṣe. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín, ẹ gbóhùn sókè. Ẹ ló ṣe gbogbo lè ń gbọ́ mi. À ń gbọ́ yín, à ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ṣé rí ìwọ̀nba lèmi kéwú mọ̀, ìwọ̀nba dẹ̀ ní kéwú yé mi mọ̀. Bó tó bá yẹ pé lóòótọ́ ni gbogbo nǹkan tẹ́ ń kà yìí inú Quran ló wà, táwọn àfáà náà dẹ̀ mọ̀, so they are very heartless. Mi á rò pé èèyàn burúkú gbà làwọn àfáà yẹn tó wáyé pé lóòótọ́ náà mọ̀ pé dèdè bẹ́ẹ̀ ṣe ń ka ìbẹ́ ló wà nínú Quran, tó dẹ̀ mọ̀ ó tọ́ tí wọ́n lè sọ fún wa. A jẹ́ pé ìka ayé àti ọ̀run ni wọ́n, because gbogbo eléyìí tẹ̀yìn ìka yìí, that is my first time tí màá gbọ́ rí láyé mi. First time tèmi máa gbọ́ gbogbo eléyìí rí lélẹ̀ o, lẹ́yìn pé kí n kírun, kí n sùjúd, kí n forí balẹ̀. Ẹ ṣẹlẹ̀ fún aláyà Quran kan tẹ́ fi kírun. Tí bá ké mo mọ àṣà bíi bismillahir rahmanir rahim. Ẹ má bí ṣe ẹ bá wa jókòó dáadáa. Ẹ bá wa jókòó dáadáa torí bẹ́ẹ̀ ṣe wà ń bì tẹwà pẹ̀lú wá ń bì, Tinubu ń wò yín o. So
Tinubu lè wọ so Allahu la ilaha illa huwa hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawmun lahu ma fis samawati wa ma fil ardi man zalasi yasfahu indahu la bihisnihi yallam man bayna haydin wa ma alfan wa la yatuna bi shay'in min ilmihi la biman sha'a wa asha kursiyu samawati wa la wala ya'udu hifzuhuma wa huwa al-aliyyul azim da ina atina da kursiyu ṣe lè túmọ̀ rẹ̀ fún wa. èmi ò mọ̀ túmọ̀ rẹ̀ o but gbogbo nǹkan táwọn sọ fún wa pé ó kọ Ọlọ́run là ń pè La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Tekbir. ó kọ Ọlọ́run là ń pè Allahu Akbar. Ẹ wo bí kéwìn yẹn ṣe